Ìwé ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní tọdún 1999 tí wọ́n ti ṣe àtúnṣe sí, ó fi ìdí rẹ̀ múlẹ̀ pẹ̀lú àlàyé wípé ẹ̀tọ́ àwọn bíbí ilẹ̀ Nàìjíríà ni láti darapọ̀ tàbí ṣe ẹ̀sìn yòówù tó bá wù wọ́n lábẹ́ òfin, tó fi mọ́ sísìn Ọlọ́run tàbí àwọn ọlọ́run, títàn ẹ̀sìn wọn káàkiri ilẹ̀ Nàìjíríà, ìkọ́ni ohun àpéjọpọ̀ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn àgbà bọ̀ wọ́n ní bí ìlú bá ń dún pamípamí, mẹ́lọ́mẹ́lọ́ ní àjíjó rẹ̀ àti pé bí ojú bá ń ṣepin, ńṣe là ń yọ irúfẹ́ ìpín bẹ́ẹ̀ láti fi hàn ojú kó lè rí i. Bí ìlú bá sì ń dún ní àdújù, irúfẹ́ ìlú ọ̀hún ó ṣetán tí ó yani. Ohun kankan ṣẹlẹ̀ nílùú Èkó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó kọni lóminú, ó sú ọlọ́gbọ́n kọ́, ó sì tún sú òmùgọ̀ kọ́ pẹ̀lú, àti pé ó jẹ́ ohun àpérò fún ọmọ irinwó àwọn ọmọ Yorùbá, èyí tí ó yẹ kí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí lábẹ́ ìdarí Ààrẹ Aṣíwájú Bọ́lá Tinubu, ìjọba ìpínlẹ̀ Lagos lábẹ́ ìdarí Gómìnà Babájídé Sanwó-Olú àti ilẹ̀ Yorùbá lápapọ̀ kí wọ́n ṣe àṣàrò lórí rẹ̀ lọ́sàn-án àti lóru kó tó di pé àwọn alákatakítí ẹ̀sìn yóò fi ọ̀rọ̀ ẹ̀sìn àti agídí, ohun inú burúkú, oògùn òṣì pẹ̀lú ìtara ẹ̀sìn dá wàhálà sílẹ̀ ní ilẹ̀ Yorùbá, torí pé ó ń bọ̀ àwọn àti àdá ìgànnà ńlá dẹ́ẹ̀dẹ́ torí pé ẹ̀kọ́ gbígbóná tàbí ọbẹ̀ gbígbóná ni ó ní ọ̀rọ̀ ẹ̀sìn, ó gba sùúrù àti ìgbọ́raẹniyé àti àgbékalẹ̀ ọpọlọ. Nídìí èyí, kíjọba ó kìlọ̀ fún àwọn alákatakítí ẹ̀sìn tí wọ́n fẹ́ sọlẹ̀ Yorùbá di ti àwọn ará òkè ọ̀hún, tí wọ́n ti sọ ara wọn di Sẹ́ríkí Mẹ̀dúnbù, tó fi mọ́ àwọn ọ̀daràn tí wọ́n gọ sí abẹ́ ẹ̀sìn láti ṣiṣẹ́ ipá wọn, èyí tí ó lè da ìṣọ̀kan ilẹ̀ Yorùbá rú tàbí fi ogun ẹ̀yìn ja ìran Yorùbá lónìí tàbí ní ọjọ́ iwájú. Mọ́sálásí kan ń bẹ nílùú Èkó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, èyí tó kalẹ̀ sí Lẹ́kì, làwọn ọmọ bíbí ilẹ̀ yìí kan ti bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn kan wípé ó ní lọ́kàn láti domi àlàáfíà ìlú Èkó arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ rú láti pàṣẹ ọ̀rọ̀ ẹ̀sìn, nígbà tí àwọn ìjọ mọ́sálásí Lekki Central Mosque ọ̀hún nílùú Èkó wọ́n kọ àkọlé kan sí ara àsokọ́, eléyìí tí wọ́n gbé kọ́ ara ògiri tàbí bánà wípé Jésù Kristi ìṣe Ọlọ́run, ìyẹn Jesus Christ is not God. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ariwo láwọn ojú òpó ìtàkùn ayélujára tó fọn ìhà tí ìjọba ìpínlẹ̀ Èkó kọ sí àkọlé ọ̀hún, àwọn aláṣẹ tàbí adarí mọ́sálásí Lekki Central Mosque ọ̀hún tún yí àkọlé náà padà sí Allah ni Olúwa Jésù, èyí tí wọ́n kọ lédè Gẹ̀ẹ́sì pé Allah is the Lord of Jesus. Àlàyé ìmáàmù àgbà Lekki Central Mosque nílùú Èkó, Rilwanullah Jamiu, sáwọn ọmọ ìjọ rẹ̀ ní wípé àkọlé náà, eléyìí táwọn so kọ́ ara ògiri, kò wà fún dídá wàhálà tàbí rògbòdìyàn ẹ̀sìn sílẹ̀ ní ilẹ̀ Yorùbá, àti pé ọ̀kan lára àwọn àdíìtì ni níbàámu pẹ̀lú bí ó ti ṣe wà nínú Al-Quran mímọ́. Gẹ́gẹ́ bó ṣe wí, ìmáàmù àgbà mọ́sálásí Lekki Central Mosque ọ̀hún ó tẹnumọ́ pẹ̀lú àsọyán wípé ẹnikẹ́ni tó bá wá sí mọ́sálásí náà gbọdọ̀ rí ọgbọ́n kan tàbí òmíì kọ́ nínú ọ̀rọ̀ Allah, nígbà tí ẹ̀sìn Islam ó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó ṣe pàtàkì kí ọmọnìyàn kó fi ìmọ̀ kún ìmọ̀, kí wọ́n sì wá ìmọ̀ títí ni, pé ìdí rèé táwọn fi so aṣọ àsokọ́ náà sára ògiri mọ́sálásí náà, léyìí tó mú kí ìjọba ìpínlẹ̀ Lagos tó pe àkíyèsí àwọn sí wípé káwọn yọ ọ́ kúrò lára ògiri, lẹ́yìn tí ó ti di eléyìí tó gba ọ̀pọ̀lọpọ̀ ojú òpó ìtàkùn abánidọ́rẹ̀ẹ́ Facebook kan àti àwọn ojú òpó ìtàkùn míì, àti pé àkọlé Jésù Kristi kìí ṣe Ọlọ́run táwọn ń gbé kọ́ sí ara ògiri mọ́sálásí ọ̀hún kò kúkú bí ẹnikẹ́ni nínú láti ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ táwọn ti gbé kọ́ ara ògiri náà. Imam Rilwanullah Jamiu, ẹni tí ṣe adarí mọ́sálásí Lekki Central Mosque, fi kún àlàyé rẹ̀ síwájú sí pẹ̀lú àsọyán wípé ó ti tó odidi oṣù méjì sẹ́yìn báyìí táwọn ti gbé aṣọ ìpèlé alásokọ́ ọ̀hún há sára ògiri mọ́sálásí ọ̀hún, nígbà tí ó tún fi ìdí rẹ̀ múlẹ̀ pé Jésù Kristi kò wà fún ẹlẹ́sìn kan ṣoṣo, àti pé Jésù yìí àwọn náà ní ìgbàgbọ́ nínú rẹ̀ níbàámu pẹ̀lú nǹkan tí hadith sọ ni. Èyí ní ìkọ́kọ́, ó ní ẹlẹ́sìn Islam tí kò bá ní ìgbàgbọ́ nípa Jésù kìí ṣe ẹlẹ́sìn Islam tòótọ́. Ó ní Jésù kìí ṣe Ọlọ́run Allah, ṣùgbọ́n ìránṣẹ́ Ọlọ́run
ni eléyìí tí Quran sọ pẹ̀lú ìbéèrè wípé kí ló burú nínú aṣọ táwọn so kọ́ sí ara ògiri ọ̀hún láti sọ̀rọ̀ síta kí àwọn èèyàn kí wọ́n lè ṣe bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ láti ipa rẹ̀. Ṣé ọ̀tọ̀ ní sọ̀rọ̀sọ̀rọ̀, ọ̀tọ̀ ní sọ̀rọ̀sọ̀rọ̀. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọ̀rọ̀ kì í jẹ́ tẹni ká mọ́ mọ̀ sí o. Ìwòye Apostle Commodore Abiola Ayuba tí ṣe alákòóso ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi nílẹ̀ Nàìjíríà ní pé àwọn kò ní bá ẹnikẹ́ni forí gbárí tàbí fúgẹ̀lúgẹ torí pé àwọn tí wọ́n sánrúfẹ́ aṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tafà sókè ìdòbòrí ni wọ́n, àti pé wọn ò ní agbára ju òfin lọ torí pé bó pẹ́ bóyá ọwọ́ òfin yóò padà tẹ̀ wọ́n ni. Ó ní ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi kò sí nídìí àbòsí tàbí ète láti da omi àwùjọ ìpínlẹ̀ Èkó rú. Ṣé tọmọdé bá ń gégi nínú igbó, àwọn àgbàlagbà onílàákàyè níbi àtàrí irú wọn nínú ibi tí irúfẹ́ igi bẹ́ẹ̀ yóò wó sí. Èrò tiwa ni pé ó ṣe pàtàkì kí ètò ìṣèjọba gómìnà Babájídé Sanwó-Olú kí ó gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí ni o, torí pé tọmọdé bá su ìgbọ̀nsẹ̀ burúkú, ìṣẹ̀ṣẹ̀ burúkú ni àá fi gború fọmọ bẹ́ẹ̀ nídìí kó lè mọ̀ wípé ibi tóun ṣe gá sí kì í ṣe ibi tó bófin mu tó, nígbà tí ó sì tún fojú hàn wípé ìka tó bá ṣẹ̀ báyìí irú ìka bẹ́ẹ̀ ń lọ bá gé. Gbọmọgbọmọ àwọn alákatakítí ẹ̀sìn nílùú Èkó ti fẹ́ di bí ẹpọn apọ̀jẹ báyìí o. Ṣebí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni àwọn kan kírun lórí títì nílùú Èkó, inú bí wọn, wọ́n lu oníkẹ̀kẹ́ márúwá kan pa lójú ẹsẹ̀. Yàtọ̀ sí eléyìí, àwọn alákatakítí ẹ̀sìn láti apá àríwá ilẹ̀ yìí tí wọ́n wá ṣiṣẹ́ nílùú Èkó tí ń ṣe bí ẹni fẹ́ máa fọwọ́ lálẹ́ o nígboro ìlú Èkó, débi wípé nǹkan tí wọn ò lè gbà láàyè ní ọ̀dọ̀ wọn ní apá àríwá wọ́n ti fi ń lọ àwọn ará ìlú Èkó, táwọn ará Èkó tí wọn ò sì sọ nǹkan kan, débi wípé tínú bá ń bí wọn, ọ̀bẹ aṣọ́ró ni wọ́n máa ń yọ láti fi jà, tó sì jẹ́ pé ní tòjò tẹ̀rùn ìmúra ìjà wọ́n mú káàkiri ilẹ̀ Yorùbá. Wọ́n fi ìlọ̀kulọ̀ lọ àwọn olùgbé ìpínlẹ̀ Èkó àti ilẹ̀ Yorùbá lápapọ̀, ṣùgbọ́n torí ọ̀rọ̀ òṣèlú, torí pé ọ̀dọ̀ wọn ni ìbò ṣe bẹ́ni sojo sí jùlọ, ìjọba kì í fẹ́ fi bẹ́ẹ̀ gbé ìgbésẹ̀ ìbáwí tààràtàrà lórí ọ̀rọ̀ àwọn àtọ̀húnrìnwá tó jẹ́ pé àtòkùwálé wá bẹ̀dẹ̀ jẹ́ òun ní ìran wọn. Lóòótọ́ ìwé mímọ́ Àlùkùránì lè sọ wípé Jésù kì í ṣe Ọlọ́run, ṣùgbọ́n ìbéèrè tó ń tawọ́ tasẹ̀ lọ́kàn àwọn aráàlú ni wípé ṣé Jésù ni Àlùkùránì mímọ́ ló pè ní àbí Yísá? Ṣé Allah ni olúwa Jésù ni àbí Allah ni olúwa Yísá? Tó bá jẹ́ wípé Yísá ni, ó ṣeé ṣe kí ọ̀rọ̀ náà kí ó má rìn jìnnà tó bí eléyìí o. Lóòótọ́ àyè gba àwọn adarí mọ́ṣáláṣí náà, ìyẹn Lekki Central Mosque, láti lo àkórí náà nídìí wípé Yísá ni Àlùkùránì sọ, kò sọ wípé Jésù Kristi. Ìgbésẹ̀ táwọn aláṣẹ mọ́ṣáláṣí yìí gbé, ìjẹ̀sìn wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ fi dá sílẹ̀ ni àbí kí ni gan? Ṣé ẹ rántí ọ̀rọ̀ ọmọkùnrin kan tí a mọ̀ sí Ta ni Ọlọ́run tó dá awuyewuye sílẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, tó sì jẹ́ pé ó di akitiyan. Ṣé ẹ rántí gbólóhùn kan táwọn kan sọ wípé Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, Ọba Adéyẹyè, ẹni ìtàn Ògúnwùsì, Ọ̀jájá keje tilẹ̀ Ifẹ̀ kì í ṣẹgbẹ́ Ànábì Muhammad. Àwọn ọlọ́katakítí ẹ̀sìn yìí aṣọ́nà tí fìyẹ́ ẹ̀gbọ́kọ ni wọ́n o. Ṣé ẹ kò gbàgbé àwọn ẹlẹ́sìn kan tí wọ́n dojúkọ àwọn oníṣẹ̀ṣe nílùú Ilé-Ifẹ̀ nídìí wípé wọ́n gbé orò kọjá ní iwájú ilé ìjọsìn wọn? Ṣé ẹ rántí obìnrin ajíhìnrere kan tí wọ́n lù pa nílùú Àbújá nídìí wípé ó ń wàásù ìdájí ní iwájú ìjọ kan? Tàfáà tó ń tọ́ka sí àṣìṣe ní Bíbélì ńkọ́, tó jẹ́ pé ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni òun náà? Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ni wọ́n ti dálẹ̀gbọdò ní apá àríwá Nàìjíríà. Bẹ́ẹ̀ ẹlẹ́sìn àlàáfíà làwọn ọmọlẹ́yìn Kristi àti àwọn Mùsùlùmí yìí ni wọ́n dìjọ máa ń pariwo kiri wípé àsìn àlàáfíà ni àwọn gbé lọ́wọ́. Kí ló burú tí ẹlẹ́sìn Islam bá lọ kí ọmọlẹ́yìn Kristi fún ọdún ìbí Jésù, tàbí fún ọmọlẹ́yìn Kristi láti lọ kí ẹlẹ́sìn Islam nílé fún ọdún Iléyá? Àwọn alákatakítí ẹ̀sìn méjèèjì yìí dúdú wọn ti ń látàájò, ó sì yẹ kíjọba kó fi wọ́n jófin. A ti rí odidi ọba nílẹ̀ Yorùbá tó ní kí àwọn ará òkè ọ̀hún máa bọ̀ láti wá fi ìṣèjọba Emir lélẹ̀ nílẹ̀ Oòduà. Ẹ gbọ́ ná, nítorí kíni? Torí owó ni àbí torí ẹ̀sìn? Ìjókòó ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti aṣojú-ṣòfin ẹlẹ́ẹ̀kẹwàá tó wà níta báyìí gbọdọ̀ gbé òfin kan kalẹ̀ ni o, eléyìí tí yóò dènà sísọ̀rọ̀ tako ẹ̀sìn kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá àti nílẹ̀ Nàìjíríà lápapọ̀, nígbà tí ẹnìkan kò sì gbọdọ̀ fi agídí páálí mú ẹnìkejì rẹ̀ láti ṣe ẹ̀sìn tírúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò bá nínú dídùn sí. Bàbá kò gbọdọ̀ fi agídí páálí mú ọmọ rẹ̀
láti ṣe ẹ̀sìn kan tàbí òmíì nígbà tí àwọn orí adé ohun èjìgbàrà ọrùn ìlẹ̀kẹ̀ wọn ò gbọdọ̀ gbé ẹ̀sìn kan lérí tako àwọn ẹ̀sìn tó kù nídìí wípé ọba ò lẹ́sìn nígbà tí ìjọba ilẹ̀ yìí kò sì gbọdọ̀ rán aṣojú rẹ̀ lọ sí agbo ẹlẹ́sìn kankan tàbí gbé ẹ̀sìn kan lérí lógúntáyé nípìnlẹ̀ Èkó àti ní gbogbo ilẹ̀ Yorùbá. Àwọn gómìnà wọ́n gbọdọ̀ fòfin de àpéjọpọ̀ ẹ̀sìn kẹ́sìn tí ó bá ń sọ̀rọ̀ rọ́wàsí tàbí wàásù tako àwọn ẹlẹ́sìn kejì rẹ̀ torí pé ète láti dọmi àlàáfíà ilẹ̀ Nàìjíríà rú ni. Ètò ìjọba ìpínlẹ̀ Èkó, ìjọba ìbílẹ̀ àti ìjọba àpapọ̀ nílò láti ran àwọn ẹlẹ́sìn oníṣẹ̀ṣe náà lọ́wọ́ lọ sí òkè òkun torí pé òfin tó rán àwọn kan lọ sí Jerusalem àti Mecca Medina náà ló gbọdọ̀ wà fún àwọn oníṣẹ̀ṣe náà torí pé ẹ̀sìn kan kò dára ju kejì lọ. Kò sí ẹ̀sìn tó gbọdọ̀ máa fọwọ́ lálẹ̀ fún àwọn ẹ̀sìn tó kù ní Nàìjíríà pé òun nìkan ni òun gbọdọ̀ wà ní ilẹ̀ Nàìjíríà torí pé ìwé òfin Nàìjíríà ó fi àyè gba gbogbo ẹlẹ́sìn láti ṣe ẹ̀sìn wọn lọ́nà tó bá wù wọ́n, ṣùgbọ́n wọn kò gbọdọ̀ fi dí ẹnikẹ́ni lọ́wọ́ tàbí gbìyànjú láti fi da agbo ilẹ̀ Nàìjíríà rú. Ogunlọ́gọ̀ àwọn ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti fọ̀rọ̀ ẹ̀sìn ránṣọ́run àpàpàǹdodo ní apá àríwá ilẹ̀ yìí tí ìjọba ilẹ̀ Yorùbá sì gbọdọ̀ kọjú ọ̀rọ̀ sáwọn tí wọ́n bá fẹ́ fi ìmọ̀ ẹ̀sìn wọn da omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú. Ilẹ̀ Yorùbá kì í ṣe apá àríwá ilẹ̀ Nàìjíríà níbi tí wọ́n ti ń pani nípakúpa nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. Ilẹ̀ Yorùbá kì í ṣe Jerusalem, bẹ́ẹ̀ ni kì í ṣe Mecca Medina. Ẹ̀sìn lásán láì mú ìdàgbàsókè bá ilẹ̀ Nàìjíríà nígbọnú ìmọ̀ ìjìnlẹ̀, iṣẹ́ ẹ̀rọ àti sáyẹ́ǹsì tó fi mọ́ ìtọ́rọ̀ ajé. Kí ló túmọ̀ sí gan àti pé kí ló fẹ́ dà gan? Èèyàn mélòó ló ń lọ ṣọ́ọ̀ṣì nílẹ̀ China, Amẹ́ríkà àti ilẹ̀ Bìtìkó, Germany, Faransé, Switzerland, Russia àti ilẹ̀ Canada tí wọ́n ti làmìlaka nígbọnú okòwò àti ìtọ́rọ̀ ajé yàtọ̀ sí ilẹ̀ Saudi Arabia tó jẹ́ pé ẹ̀sìn ní iṣẹ́ tiwọn, nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ìjọ wọ́n ti di ọlọ́rọ̀ òjijì ní àwùjọ lẹwa débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ ní ilẹ̀ Nàìjíríà tó jẹ́ pé wọ́n kò lè ran àwọn ọmọ ìjọ wọn lọ́wọ́ láti mú wọn kúrò nínú ìṣẹ́ àti òṣì nínú èyí tí wọ́n ti ń pàfọ̀ bí ẹlẹ́dẹ̀. Lákòótán, ìjọba àwọn ọba àti àwọn gómìnà wọn kò gbọdọ̀ gba ọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ ẹ̀sìn àtakò láàyè láti pàṣẹ rírọ́ wàásí tàbí wàásù lórí pẹpẹ. Ẹ̀mélòó làwọn oníṣẹ̀ṣe ti ń fi ọ̀rọ̀ ẹ̀sìn dá wàhálà sílẹ̀ nílẹ̀ Nàìjíríà. Wọ́n ń pè wọ́n ní ẹlẹ́bọ, wọn ò sọ̀rọ̀. Wọ́n ń pè wọ́n ní olóògùn, wọn ò bínú. Bẹ́ẹ̀ ni wọn kò fi ìgbà kankan là lé ìjọba lọ́wọ́ àyàfi àwọn ẹlẹ́sìn méjì tó kù tó jẹ́ pé gbogbo ọmọ tiwọn ní wá bàbá. Bẹ́ẹ̀ sì rèé, ọ̀pọ̀ nínú àwọn ayédèrú tí wọ́n láwọn jẹ́ ẹlẹ́sìn méjèèjì ọ̀hún ni wọ́n ń forí balẹ̀ níkọ̀rọ̀ nílé Ifá tàbí gba agbára kan tàbí òmíì, ní pàápàá jùlọ agbára wíbẹ̀jẹ́bẹ̀ tàbí àgbàṣe àdúrà. Wọ́n ń gba agbára tán lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe, wọ́n ń dorí àkéte ìwàásù tàbí wàásí, wọ́n ń sọ̀rọ̀ sí orísun agbára tí wọ́n ń lò. Ọ̀pọ̀ nínú wọn ariwo àdàbí ni wọ́n máa ń pa. Ọ̀rọ̀ ẹ̀sìn nílùú Èkó, ète láti domi àlàáfíà ìpínlẹ̀ náà àti ilẹ̀ Yorùbá rú ni. Àwọn gómìnà àti ìjókòó ilé aṣòfin ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà nílẹ̀ Nàìjíríà ní kí wọ́n fura sáwọn tó fẹ́ fi ọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀húnrìnwá fa ilẹ̀ Yorùbá ya pẹ́rẹpẹ̀rẹ bí ọwọ́ aṣọ, bí ó ṣe rí ní orílẹ̀-èdè Mali níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti pàdánù ẹ̀mí wọn nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. Ilẹ̀ Yemen ńkọ́, Syria, orílẹ̀-èdè Afghanistan àti ilẹ̀ Palestine àti ilẹ̀ Israel nínú èyí tí ẹgbẹ̀rún 17,50 èèyàn ti di ọ̀run àpàpàǹdodo nítorí pé àwọn bí orílẹ̀-èdè Palestine àti orílẹ̀-èdè Israel wọ́n ń bára wọn fa làkálí lórí mọ́ṣáláṣí tàbí ilé ìjọsìn wọn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ṣe bẹ́ẹ̀ pàdánù ẹ̀mí wọn. Èyí ni òpin ìròyìn yìí fún ti àsìkò yìí. Ọlákúnlé Fásùgbà ni olóòtú. Láti fẹ́ràn ètò yìí, ẹ bá wa kàn sí ojú òpó ìtàkùn YouTube wa Yorùbá Gidi TV. Ẹ bá wa fìfẹ́ hàn sí, ẹ bá wa sanwó sí, kí ẹ sì bá wa pín kiri. Orúkọ tèmi ni Anthony Adéwálé Adégbàyè. Ká tún fi pàdé láṣẹ lọ. Ìpàdé wa bí adùn bí yín ilẹ̀ Nàìjíríà kó wà ní àlàáfíà. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wo ìkànnì wa. Ire o.
Èwe ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣe ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́ egbò ń jẹ́. Àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní jàlágò ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tátọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ lọmọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo ilẹ̀ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, gbogbo yín láàkì o. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o. Ọdọọdún ni sápò ń rú, ọdọọdún làgbààgbà ń rú, ọdọọdún làgbààgbà ń rú o. Ọdún tuntun, ìgbéga tuntun, àlàáfíà, ìdàgbàsókè, àìkú. Baálẹ̀ ọ̀rọ̀ làwa ń fẹ́, baálẹ̀ ọ̀rọ̀ ní tiwa. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo ilẹ̀ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, gbogbo yín láàkì o. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o. Ọlákúnlé mo dé, ọmọ yẹn ti dé, gbogbo ọmọ Yorùbá ẹ ṣeun púpọ̀. Ìfẹ́ tí ẹ ní ga mo mọ̀re o, ìfẹ́ tí ẹ ní ga mo mọ̀re. Ẹ̀yin ṣálọ́ Ọlọ́run lò fún wa lórí ìkànnì wa Yorùbá Gidi. Gbogbo yín láàkì, ibi tẹ́tí mọ́wọ́ kò máa ní tán bẹ̀. Àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Ẹ ṣeun púpọ̀, ẹ ṣeun gan. Ẹ̀yin ti Amẹ́ríkà, ẹ̀yin ti London, ẹ̀yin ti Canada, ẹ̀yin ti Germany, gbogbo diaspora ẹ ṣeun gan. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo ilẹ̀ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, gbogbo yín láàkì o. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o. Àṣebà ọba tó láyé o. Ìbà Olódùmarè ọba mi àríra àlá àbẹ̀sílùkiri bí àjèrè. Ọba tó dá wá sí o. Mẹ́bọ̀hún gangan la dúpẹ́ fún. Yorùbá Gidi máa ń dúpẹ́ o. Ibi ẹ̀sìn wá dé lónìí ó kọjá òye ta wá gan. Adúpẹ́ o, adúpẹ́ o, adúpẹ́ adúpẹ́ òkun. Ẹ̀yin tí wà nílé lóko adúpẹ́ gan ni o fún àdúró tí àkìyàn o. Èèyàn bíi ti ń ṣọ̀wọ́n ọlọ́ngbọ́. Ẹ̀yin lè jìká tí ò jẹ́ ká ṣọ́bọ̀. Àṣẹ iṣẹ́ àmọ́dún kojú máa rọ́dún. Ká má rogun wàhálà kájọ fáyọ̀ ṣẹ́dún. Pẹ̀lú ire owó ọmọ àtẹ̀mí gígùn. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo ilẹ̀ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, gbogbo yín láàkì o. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo ilẹ̀ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o.